Ẹ̀yin tèmi ṣé dáadáa lẹ wà? Ṣàlàáfíà lẹ wà ẹ̀yin tèmi? Ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí. Ẹ̀yin tèmi, ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. Bí ẹ ò ṣe máa gbọ́ nǹkan tí a ní láti sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Funkẹ́ Akíndélé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé láìpẹ́ yìí ni a sọ̀rọ̀ nípa bí Funkẹ́ Akíndélé bó ṣe fèsì sí ọ̀rọ̀ Lizzy Anjorin. Ṣùgbọ́n ní báyìí o, Lizzy Anjorin tó ti dá padà fún Funkẹ́ Akíndélé o. Lizzy Anjorin ti blast Funkẹ́ Akíndélé. Ó ní wípé ìwà tí Funkẹ́ Akíndélé wù sí òun kò tọ́nà, kò dára rárá àti rárá. Ó ní pé ìwà tí Funkẹ́ Akíndélé wù sí òun kò tẹ́ òun lọ́rùn. Òun ní gbogbo ẹ̀tọ́, òun ní gbogbo àǹfààní láti ṣe nǹkan tí ó bá wù òun fún Funkẹ́ Akíndélé. Ó sọ̀rọ̀ wípé nígbà tí Funkẹ́ Akíndélé wà nínú wàhálà tó wà nínú ìdààmú, ta ni Funkẹ́ Akíndélé rí bí kò bá jẹ́ òun. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan mà ló ń ṣẹlẹ̀ o. Nítorí ní báyìí Lizzy Anjorin má bínú jáde. Ó lóun ní ẹ̀tọ́ láti tẹ̀ sójú Funkẹ́ Akíndélé pé nítorí wípé kí ló fún Funkẹ́ Akíndélé ní àǹfààní láti máa bá Ìyábọ̀ Òjó ṣe ọ̀rẹ́, láti máa pe Fọlá Tinúbú síbi ayẹyẹ. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Nítorí Lizzy Anjorin bínú sí Funkẹ́ Akíndélé gidi gan ni. Wípé báwo ló ṣe máa bá àwọn tó ń gbé ogun ti òun, báwo ló ṣe máa bá wọn ṣe ọ̀rẹ́ tí wọ́n máa bá wọn rìn. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Lizzy Anjorin sọ̀rọ̀, ó ní wípé nígbà tí kò sí ẹnì kankan tó dúró ti Funkẹ́ Akíndélé, òun ló ń dúró tì. Wípé ìgbà tí ọkọ Funkẹ́ Akíndélé tí ó ti fi kalẹ̀ ṣé ó rí òun níbì kankan tí òun bá ọkọ rẹ̀ ṣe, tí òun bá ọkọ rẹ̀ ti tẹ́lẹ̀ ṣe rí, pé kí wá ní ìdí èyí tí Funkẹ́ Akíndélé ṣe ń bá Ìyábọ̀ Òjó pẹ̀lú Fọlá Tinúbú rẹ́rìn-ín, tó ń bá wọn dẹ́rẹ̀kẹ́, tó ń bá wọn ṣayẹyẹ papọ̀. Ẹ̀yin èèyàn, ó dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí ó bí Lizzy Anjorin nínú gan ni o. Ó dùn gidi gan ni. Nítorí wípé ó ní pé nǹkan tí Funkẹ́ Akíndélé ṣe pé ó disappoint òun. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nítorí pé Funkẹ́ Akíndélé òun gan náà mọ̀ wípé ọ̀rọ̀ yìí yóò bí Lizzy Anjorin nú. Ẹ̀yin èèyàn, ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ Funkẹ́ Akíndélé pẹ̀lú Lizzy Anjorin, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè fomi jómi tó rọrọ̀ lórí ẹ̀, kí a lè sọ̀rọ̀ nípa nǹkan tí ẹ lérò lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí. Ṣé ẹ rò wípé bí Lizzy Anjorin ṣe jáde wá sọ̀rọ̀ wípé kò yẹ kí Funkẹ́ Akíndélé kí ó bá Ìyábọ̀ Òjó pẹ̀lú Fọlá Tinúbú ṣe, ǹjẹ́ rò wípé ó tọ̀nà? Ǹjẹ́ rò wípé nǹkan tí ó ṣe yìí, ǹjẹ́ rò wípé ó dáa? Ǹjẹ́ rò wípé bí Funkẹ́ Akíndélé náà bó ṣe ń bá Ìyábọ̀ Òjó pẹ̀lú Fọlá Tinúbú ṣe papọ̀, ǹjẹ́ rò wípé ó dáa? Ǹjẹ́ rò wípé bí kò ṣe wẹ̀yìn wo Lizzy Anjorin, ǹjẹ́ rò wípé nǹkan tó tọ̀nà ni? Ẹ̀yin èèyàn, ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ̀yin èèyàn, ó dìgbà kan náà.